ṣé nǹkan tí Aláàfin Ọ̀yọ́ sọ yìí sí ẹ̀tọ́ ẹ̀ ló ń jà fún ni àbọ̀ ń wá wàhálà. ṣé rí àwọn obìnrin kan wà ó gbọ́dọ̀ sùn lé wọn lórí. gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ má jẹ́ kí ọ̀rọ̀ àwọn ọba méjì yìí ẹ má yẹ kó dá hatred sílẹ̀ sáárín yín o. ojú àpá kò lè jọjú ara òun rèé ẹ̀yin wèrè rèé lórí mi. ẹ̀yin sẹ̀lẹ̀ máa ń kọjá àyè yín. obìnrin tí mo lọ dó tó sá orí mi jẹ ó ti ya wèrè rí but ó ti gba òsàn but ẹ̀ẹ̀kan lóṣù kí ni máa ṣẹrẹ ibi tí mo ti ṣe fàkàfọ́kọ̀ mọ́kọ́ àtìkù charapu tí ìjà. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ láìkí ẹ̀ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o. Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwó. ẹ káàbọ̀ sí Yorùbá Parapọ̀ TV bàdìgbà àkọ́kọ́ lẹ́yìn wò wá ẹ tẹ subscribe button síbẹ̀ ẹ láìkí ẹ̀ kẹ́ sì comment bẹ́yìn bá ti jẹ́ olólùfẹ́ wa tẹ́lẹ̀ rí ẹ já share ètò òun ẹ já láìkí ẹ̀ ká comment. Ọba Solomon ti jáde lórí ọ̀rọ̀ Aláàfin Ọ̀yọ́ àti Ọọ̀ni tilé Ifẹ̀ lórí ọ̀rọ̀ ó ṣàgbà kò ṣàgbà láàrin àwọn méjèèjì àti ìfàǹfà tó ń wáyé láàrin wọn pàápàá jùlọ lórí ohun tó jáde lórí ayélujára nípa bí Ọọ̀ni of Ifẹ̀ ṣe fi ẹnìkan joyè tí Aláàfin Ọ̀yọ́ sọ pé kò tọ́ sí Ọọ̀ni láti fi ẹni ọ̀hún joyè ọ̀rọ̀ lórí ìfàǹfà èyí tí Ọba Solomon gbọ́ tó ní pé àfi kí wọ́n wá ìyanjú sọ̀rọ̀ ọ̀hún ó wáá fi àsìkò yìí rọ Tinubu gẹ́gẹ́ bí ọmọ Yorùbá láti wá nǹkan ṣe sọ̀rọ̀ ọ̀hún ó ní ó yẹ kí Aláàfin Ọ̀yọ́ kó mọ ipò rẹ̀ bẹ́ẹ̀ ni pẹ̀lú kó mọ ipò rẹ̀ ó wá ń fi èyí dá wọn lójú pé nípa ṣíṣe bẹ́ẹ̀ ó náà la fi mọ̀ pé ipò àgbà òun náà ni oníkàlùkù wọn wà ìkànnì tí ẹ wà òun náà ni Yorùbá Parapọ̀ TV ẹ já máa gbọ́ ẹ já máa wò ẹ já gbọ́ bọ́rọ̀ ọ̀hún ṣe jẹ́ lẹ́nu Ọba Solomon torí arákùnrin yìí kún fún ọgbọ́n òun ìmọ̀. èmi ẹ̀ ń jà yìí ọ̀la ẹ̀ ń jà yìí ó ń bí mi nù I'm not happy lórí ọ̀rọ̀ Aláàfin Ọ̀yọ́ àti Ọọ̀ni of Ifẹ̀. A rí prógrámù kan lórí ayélujára bóyá lóòótọ́ ni bóyá irọ́ because mi tí ì rí fídíò ibi tí Aláàfin Ọ̀yọ́ ti sọ̀rọ̀ but a rí lórí post lóríṣiríṣi pọ́ǹsì kan tẹ̀ ti gbé nǹkan tí wọ́n kọ síbẹ̀ tèmi gbọ́ tèmi kà tèmi ò rí tèmi ò dẹ̀ gbọ́ ni wípé Ọọ̀ni of Ifẹ̀ fi èèyàn kan joyè ọ̀kan lọ́mọ of Yorùbá land wípé Aláàfin Ọ̀yọ́ wípé wọ́n sọ wípé wọ́n fún wọn ní 48 hours láti dá ọwọ́ oyè yẹn láti dá padà láti gba oyè yẹn padà wípé Ọọ̀ni of Ifẹ̀ kò ní right láti fi anybody jẹ oyè ọ̀kan lọ́mọ yàtọ̀ sí Aláàfin Ọ̀yọ́ nìkan. ìgbà tí mo gbọ́ ọ̀rọ̀ yìí tí wọ́n bẹ̀rẹ̀ sí post ẹ̀ inú mi bẹ̀rẹ̀ sí bàjẹ́ inú mi ò dùn. kí ló dé tí inú mi ò fi dùn ni wípé Òṣùpá kọrin ó ní kẹ́rú ó mọra ẹ̀ lẹ́rú kí ìwọ̀fà kó mọra ẹ̀ ní wọ̀fà kí ọ̀gá mọra ẹ̀ lọ́gàá kí ọmọọṣẹ́ mọra ẹ̀ ní ọmọọṣẹ́ sẹ́rí tí anywhere tó bá ti wà tí ò bá ti sí olórí wàhálà ni. mo dẹ̀ ti bá Jagaban sọ̀rọ̀ ilé kan ìyẹn Tinubu president wa nǹkan tí ẹ ń fà lẹ́sẹ̀ ní nílẹ̀ Yorùbá yìí ó máa kó bá onílé kó bá àlejò. ẹ̀yin àgbààgbà tí ẹ wà nílùú Ọ̀yọ́ ẹ̀yin ni mo fẹ́ bá wí. ẹ̀yin àgbààgbà tí ẹ wà ní ìlú Ilé Ifẹ̀ ẹ̀yin ni mo fẹ́ bá wí. ẹ ṣèpàdé. wọ́n ní àgbà ọ̀kín wà lọ́jà kórí ọmọ tuntun wọ́. ẹ pé àwọn ìpàdé. ẹ jẹ́ kí Aláàfin mọ nǹkan tó tọ́ sí tó jẹ́ ti tiẹ̀ nǹkan tó lè ṣe àti nǹkan tí ò lè ṣe. ẹ jẹ́ kí Ọọ̀ni Ifẹ̀ kó mọ nǹkan tó tọ́ sí nǹkan tó lè ṣe àti nǹkan tí ò lè ṣe. kí Ọba Ifẹ̀ pàṣẹ
kí Aláàfin Ọ̀yọ́ sọ wípé kò rí bẹ́ẹ̀, ìtìjú gbogbo Yorùbá ni. Èyí ń jẹ́ kó yé wa wípé a ò lólórí nílẹ̀ Yorùbá. Èyí jẹ́ kó yé wa wípé a ò gbà fúnra wa nílẹ̀ Yorùbá. Èyí jẹ́ kó yé gbogbo ayé wípé gbogbo àkànṣe bó ṣe wù wá ni, wípé a ò lẹ́kọ̀ọ́. Bó ṣe rí lójú mi nìyẹn. A ò lólórí. Ẹ̀yin àgbààgbà tẹ́ wà nífẹ̀ẹ́, ẹ̀yin àgbààgbà tẹ́ wà lọ́yọ̀ọ́, ẹ pè pàdé àpérò. Nǹkan tẹ́ bá lè ṣe sí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí, ojú ń tì mí. Mi ò kí sọmọ Ọ̀yọ́ o, mi ò dẹ̀ kí sọmọ Ifẹ̀, but ọmọ Yorùbá ni mí. Ẹni tí tó bá dẹ̀ ti fẹ́ tábà Yorùbá ó máa ń dùn mí gan. Èjì ogbè ló wà lórí mi yìí. Bí mo ṣe jẹ́ onígbàgbọ́, bí mo ṣe jẹ́ Kristẹni tó, mi ò fi ìṣẹ̀ṣe mi ṣeré. Ẹni tí tó bá ti jọmọ́ ọ̀rọ̀ Yorùbá ó máa ń ká mi lára. Àwọn ọmọ Yorùbá wa náà ní mẹ́rin tó ṣèpè sọ wá. Wọ́n bá dé lóyìnbó, wọ́n máa lọ máa bá ara wọn jà. Bí pé kó máa lera wọn kó níbi iṣẹ́, kó máa gbógun tira wọn. Ẹ̀yin olórí wa náà, òun náà lẹ tún fi àpẹẹrẹ lélẹ̀ yìí. Nǹkan tí a fi ń jẹ olórí fún, kí lọ síwájú lè balẹ̀ Yorùbá ni. Kì í ṣe èmi làgbà, ẹ̀yin lọ́mọ ọṣẹ́, ẹ̀yin lọ́mọ ọ̀dọ̀. Kò sẹ́ni bọ́dì tó ń bọ́ nìkejì nínú ilé ẹ̀. Ọọ̀ni ò bọ́ ọba Ifẹ̀, ọba Ọọ̀ni kò bọ́ ọba Ọ̀yọ́, ọba Ọ̀yọ́ ò bọ́ Ọọ̀ni. Gbogbo ẹnìkan ṣámánì, ẹnìkan olórí àwọn ọba, àpọ́nlé lásán ni, kò sí èrè kankan bẹ́ẹ̀. Àpọ́nlé lásán ni. Kéèyàn kan dé kí gbogbo wa dìde fún ẹ káàbọ̀ sà. Tí ìyẹn sọ pé ká má lọ síbi ilé wa ni. Nígbà tó Òṣùpá máa sọ̀rọ̀, ó ní ká dúró ká bẹ̀rẹ̀ kábà, kò sọ pé ká má ga. Ọlọ́run ló gbé ní ga, ká dọ̀bálẹ̀ fúnra wa, kò ní ká má ga. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni, ojú ń tì mí, ẹ̀yin ọmọ Yorùbá. Ẹ má bà ilẹ̀ Yorùbá jẹ́. Ọmọ kékeré ara yín lẹ fi jọba, àti Ọọ̀ni àti ọba Ọ̀yọ́. Ẹ jọ̀ọ́ ẹ lo ẹ̀jẹ̀ ọmọ kékeré yìí láti fi tún ilẹ̀ Yorùbá ṣe. Ẹ má lo ẹ̀jẹ̀ yìí láti fi dalẹ̀ Yorùbá rú. Ẹ̀yin àgbààgbà ilẹ̀ Ọ̀yọ́, ẹ̀yin àgbààgbà ilé Ifẹ̀ pera yín. Ṣé nǹkan tí Aláàfin Ọ̀yọ́ sọ yìí sí ẹ̀tọ́ ẹ̀ ló ń jà fún ni, àbọ̀ ń wá wàhálà? Ẹ̀yin ilé Ifẹ̀, ṣé ìrántí yín sí àwọn ọba tí yóò kí ń jọba, kì í yan oyè ńbẹ̀ ni? Ẹ ò lè fi èèyàn jẹ oyè ní gbogbo Yorùbá land ni, àbẹ́ẹ̀kọ́ fẹ́ ṣàyọjú ràn. Ẹ jẹ́ ká mọ̀, olúkàlùkù mọ ẹ̀tọ́ ẹ̀. Èmi ẹ̀ ń jà yìí, ọ̀la ẹ̀ ń jà yìí, ó ń bí mi nù. I'm not happy. Ó dẹ̀ dá mi lójú wípé àwọn ọmọ Yorùbá tó bá ní làákàyè kò lè happy. Nǹkan tó yẹ ká máa gbọ́ nípa àwọn ọba wa ni wípé ọba Aláàfin Ọ̀yọ́ ẹ̀sẹ̀ fún àwọn ọmọ ilé ìwé, ó ṣẹ̀ṣẹ̀ kọ́ hospital ńlá kan o sí ìlú Ọ̀yọ́ o, tó jẹ́ wípé àwọn èèyàn bíi 1000 people ló fẹ́ ṣiṣẹ́ ńbẹ̀. Ká máa gbọ́ pé Aláàfin Ọ̀yọ́ ó ẹ̀sẹ̀ fún àwọn èèyàn 10 kan ní scholarship o, tó fẹ́ rán wọn lọ sí school ọ̀fẹ́ o. Nǹkan tó yẹ ká máa gbọ́ nìyẹn. Kì í ṣe ní wọ́n jà lórí oyè. Ọ̀la o wọn kì í lágbájá, ọ̀túnla o èmi ló lórí, ìrèní o èmi ni ìrùn. No, wọn ò fi yín jọba kẹ́ lè dà lérú, wọ́n fi yín jọba kẹ́ lè mú ìlú lọ síwájú ni. Nǹkan tẹ́ wá create kékèké yìí tó bá pẹ́, bí ọmọ Ọ̀yọ́ tó bá rí ọmọ Ilé Ifẹ̀, wọ́n bẹ̀rẹ̀ sí sọ́ra wọn lókúta. Tí ọmọ Ọ̀yọ́ tó bá rí ọmọ Ilé Ifẹ̀ ní ìlú òyìnbó, wọn ò ní kíra. Nípa ìwà títí yín nìkan ẹ máa create hatred sílẹ̀ Yorùbá, kò yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá, kó tó dé pé ọ̀rọ̀ yìí máa dá họ́wùhọ́wù sílẹ̀, ẹ tètè wá kankan ṣe sí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí. Ẹ jẹ́ kí Aláàfin mọ ẹ̀tọ́ ẹ̀, ẹ jẹ́ kó mọ ipò ẹ̀, ẹ jẹ́ kí Ọọ̀ni Ifẹ̀, ẹ jẹ́ kó mọ ẹ̀tọ́ ẹ̀, ẹ jẹ́ kó mọ ipò ẹ̀. President Tinubu, I come back to you again. Ọ̀rọ̀ yìí ẹ bá wọn dá sí, ẹ bá wọn dá sí kẹ́ yanjú ọ̀rọ̀ yìí kó tó lè pọ̀ wá kó lórí òye. Ipò tí ẹ wà nísìn lẹ lè fi yanjú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Ẹ pe àwọn méjèèjì, ẹ ló Aláàfin Ọ̀yọ́, ẹ̀tọ́ ẹ lélẹ́yìí gẹ́gẹ́ bí Aláàfin. Nǹkan tó lè ṣeré, nǹkan tí ò lè ṣeré. Ẹ ló Ọọ̀ni of Ifẹ̀, ẹ̀tọ́ ẹ lélẹ́yìí gẹ́gẹ́ bí Ọọ̀ni of Ifẹ̀. Nǹkan tí ò lè ṣeré, nǹkan tí ò lè ṣeré. Olúkálùkù á mọ ráìtì ẹ̀. Ẹ̀dùn bá dẹ̀ wá tàṣe àgẹ̀rẹ̀ nígbà yẹn, á jẹ́ pé ẹnìyẹn ló wá wàhálà.
instead of èní o ọba kan jà ọ̀túnláwo ọba kan jà. Ṣé bí àwọn ọba Hausa ṣe ń ṣe nìyẹn? Ṣé bí àwọn ọba ilẹ̀ Ìgbò ṣe ń ṣe nìyẹn? Ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ ká cooperate lẹ́ẹ̀kan. Ta ló ṣépè sọ wá? Ẹ̀yin àgbà Tinubu jàgàbọ̀n ó dọwọ́ yín kọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Ọlọ́run fún yín ṣe. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ má jẹ́ kí ọ̀rọ̀ àwọn ọba méjì yìí ẹ má yẹ kó dá hatred sílẹ̀ sáárín yín o. Ẹ má bára yín jà o. Àgbájọ ọwọ́ wọn la fi sọ̀yà o. Ire o. Ọba mẹ́wàá ìgbà mẹ́wàá ọba tó dórí oyè tó dá ẹ̀ lóru orúkọ ò lè parẹ́. Eléyìí tó dórí oyè tó túlù ṣe orúkọ ò lè parẹ́. Ẹ̀yin àgbààgbà ẹ sọ ẹ̀tọ́ olúkàlùkù fún. Ìjà tó ṣẹlẹ̀ láàrin àwọn ọba inú bí mi. I'm not happy with it. God bless you. Ọba Solomon ọba àgbáyé ló sọ̀rọ̀. Ire o. Ilẹ̀ Yorùbá a ò ní padà sẹ́yìn o, iwájú la máa lọ o. Sẹ́rí ilé ayé tí a wà yìí oògùn tá à ń ṣe kìí ká má kú bí kò sí níwọ̀n ìgbà tó bá wà nínú ayé kó má ṣẹ̀rù ayé. Mo fẹ́ kẹ́ bèrè pẹ́sọ̀ kọ́ lọ́wọ́ ara yín, kí ló lè fà á? Mo fẹ́ kẹ́ kọ́ sí comment section, kí ló lè fà á kéèyàn ti lówó tẹ́lẹ̀ kó ti kọ́ company kó ti lóríṣiríṣi kí gbogbo ẹ̀dẹ̀ lọ fẹ́m? Kí ló lè fà á? Bá mi kọ́ sí comment section. Kí lẹ suggest kó lè fa arúkọ bẹ́ẹ̀? Sàléjì sàbí nàdùjú ó ti súlé oògùn ni owó ayé ni ọ̀dà. Now gbogbo ilẹ̀ ní point. Ẹ jẹ́ kí n sọ kíní kan fún yín. Sẹ́rí Sportybet tẹ́ ń wò yẹn ogun ìdílé kan ní láyọ̀tọ̀. Now ẹ jẹ́ ká wá gbàgbé Sportybet. Ṣé rí àwọn obìnrin kan wà ó gbọ́dọ̀ sùn lé wọn lórí. Ìdí tó bá tó mọ̀ fi tẹnu mọ́ pé dira tí ò bá dira ẹ kó pa á kì í ṣe ìdíra ìbọn là ń sọ. Àwọn obìnrin kan wà àyà ò gbọ́dọ̀ kan títí wọn, ìjọ táyà bá ti kan títí wọn ó kàgbákò ayé. Ìdíra tó máa lọ dì ní wípé báwo ló ṣe fẹ́ mọ̀ wọ́n, how do you want to know them? Tó bá dé ọ̀dọ̀ wọn tóbìnrin bá wá, how can you handle them? Àìmọye ọmọ tí mo ti gbé tí mo ti san owó fún tó máa dé tí máa ní mi ò dóbò, máa dẹ̀ fún lówó iṣẹ́ kò fàjà. Àwọn bá kí ló ṣẹlẹ̀ náà ṣáà ní dóra ni mo ní mi ò ṣe òbò mi dólé ní gbọ́ owó ẹ tó fẹ́ jẹun kọ́ oúnjẹ fún ẹ ṣe fàájì bó bá ṣe wùn ẹ́ bọ̀ tá a lè dóra. Kì í ṣe wípé bóyá òbò òun mi dò mi ò fẹ́ lùgbàdì ayé ni mo ti rí ìkan ni ọmọ yẹrí ẹ ọkọ náà máa ń pè é. Ṣé wọ́n mọ̀ tó bá pa bàpàdé rú obìnrin yẹn ṣé ó dà mọ̀? Báwo ló ṣe lè wá ṣẹ́gun àwọn méjì àwọn obìnrin tá ń sọ yìí? Ọ̀nà méjì ló máa gbà. Àìdá kó lọ ṣe iṣẹ́ ìfúnra sára pé tó bá ti kan obìnrin yẹn kókó ẹ má le, àbí kó lọ ṣiṣẹ́ bí pẹ́pẹ́yẹ bá jòkúta omi ló máa fi sùn. But bí pẹ́pẹ́yẹ bá jòkúta omi ló máa fi sùn yẹn, tó bá ṣe iṣẹ́ yẹn tó bá sùn lóbìnrin yẹn ó máa affect ẹ díẹ̀ ṣùgbọ́n ó máa padà bọ́ ń bẹ̀ ni. That is the reason why táwọn olóyìnbó fi ń sọ wípé prevention is better than cure. Má lọ ṣe iṣẹ́ tó máa fi jòkúta, má jẹ́ rárá. O gbúdọ̀ sùn lé because ojú àpá ò lè jọjú ara. Ojú àpá kò lè jọjú ara òun rèé. Ẹ̀yin wèrè lórí mi. Èbó ti jiná pọ̀ kò lè dàbí ojú ara tó wà fresh síbẹ̀. Ká ní pé mo ti mọ̀ ní ìgbà tí mo ń dówèrè ó yẹ kí n ti gbójú sókè báyìí. Tàbí kí n má tẹ̀ dówèrè rárá lọ́jọ́ yẹn. Mi mọ̀ pé gan òsùn ti lé torí ẹ̀kọ̀kan ni kíni máa affect ẹ̀. Obìnrin tí mo lọ dó tó sá orí mi jẹ ó ti ya wèrè rí but ó ti gba òsàn. But ẹ̀ẹ̀kan lóṣù kíni máa ṣẹrẹ ibi tí mo ti ṣe fákàfókò mo gbọ́ àtìkù cháráàpù tí ìjà mi ò dúró mú pátá. Kábíyèsí Elédùmarè bóyá àwọn èèyàn rò pé bá mo ń ṣeré àmì ẹ̀rẹ́ náà ẹ̀yin wèrè lórí mi wèrè ló bo orí mi jẹ kì í ṣe pé bí a mú parọ́ reality wọ́n sọ ṣèbí àmì ẹ̀rí mi mọ̀ pé òsùn ti lé sí lára ojú mi ti rí nínú ayé
kí ló ṣe àwọn èèyàn wọ̀nyí kẹ̀ wọ́n rò pé bí àwọn ń ṣeré ni wọ́n rò pé bí àwọn ń jófìà. ìdí nìyẹn ojú mi máa ń gbéná lẹ́ẹ̀kọ̀kan tó bá ti yí bírí tí bá sọ pé mo ti wà lójú iná mi ò rẹ́ anybody mọ́ tí bá sọ pé ó ti yí bírí tó bá ta fèlèfèlè olùgbàdì ayé finally má ṣe ó yẹ so ojú àpá kò lè jọjú ara kò sí bó ṣe fẹ́ treat ẹ̀ tó kò sí kan tó fẹ́ lò sí òun rè ló wọlé kò sí kan tó fẹ́ lò sí èmi ò fẹ́ kó ṣẹlẹ̀ sí mi rárá ni mi ò fẹ́ máa gbọ́ wípé kíní yẹn máa bà mí ó má wàrà mi rárá oògùn tí máa ń ṣe kiri nìyẹn tí bá rí ọmọ yẹn báwo mo ti fẹ́ dà mọ̀ tí bá rí ọmọ tí mi ò lè gun orí ẹ̀ báwo mo ti lè dà mọ̀ tí ẹni bí bá déwájú mi tó bá jẹ́ pé ẹni tí mi ò lè fún lówó báwo mo ti lè dà mọ̀ àwọn ẹ̀dá kan wà tó bá fún wọn lówó olùgbàdì ayé àwọn ẹ̀dá kan wà tó bá béèrè owó lọ́wọ́ ẹ̀ tó bá fún wọn ayé ẹ̀ bàjẹ́ o ti ṣe débẹ̀ I come again àwọn ẹ̀dá kan wà ìjọ tó bá ti fún wọn lówó ló bẹ̀rẹ̀ sí ní problem àwọn ẹ̀dá kan wà wọ́n bá béèrè owó lọ́wọ́ ẹ̀ tó bá fún wọn olùgbàdì ayé báwo ló ti fẹ́ dá wọn mọ̀ àwọn ìdíra tán ní fẹ́ máa dì nìyẹn ló bá dé ìjọmọlúwà bí wà ní kàn dira general ìdíra fún ẹ wọ́n máa ń pè ìdíra kan ní general ìdíra onídìgbò tó máa fi operate iṣẹ́ yẹn so now ìwọ tó wá rí jájẹ wà lọ bá obìnrin táyẹ̀ ti bàjẹ́ wà lọ bá sùn ìwọ tó ń ta real estate 100 lọ́dún tẹ́lẹ̀ ó wá dé tó rí 1 plot kan ta babaláwo máa gbá ẹ àfáà máa gbá ẹ torí níbi tí kíni ẹ ya wèrè dé kì í ṣe gbogbo babaláwo ló lè rí kì í ṣe gbogbo àfáà ló kì í ṣe gbogbo wòlíì ló lè rí kó torí wípé o ti sùn lẹ́ni tí kò yẹ kó o sùn lé mi ò mọ iye tó ń di o tẹ bá bèrè lọ́wọ́ wọn I don't know their price so tí ẹ bá rẹni tí babaláwo tó lè rí wípé ẹ ti sùn lé ẹni tí ò yẹ kẹ́ ẹ sùn lé how do you want to know àwọn obìnrin kan wà ọkùnrin tó dó wọn ló bá yé wọn jẹ́ báwo ló ti fẹ́ mọ̀ ok ẹnìkan ló ń sọ̀rọ̀ yóò láì don experience it before tó o bá jẹ́ wípé ẹni tó bá ti rí àlùkò tí mo ń sọ yìí wà láìtàlà tó bá yẹ pé o rìn gan kó dẹ̀ tó dìpọ̀ máa rí solution wà á ti waste owó jìnnà láyé wà á máa béèrè lọ́wọ́ ara wípé kàbí kìí sì wọ̀ ni ìwọ tó jẹ́ pé wọ́n máa fi fóònù disturb kiri ni ẹ ló sà ẹ jọ náà ẹ ta lẹ́yìn fún wa náà a fẹ́ ra lẹ́yìn ni ẹ ló sà ẹ jọ ẹ̀yin ló ń wá ká gbé contract yẹn fún ẹ ló sà wàá kàn rí wípé fóònù ẹ dá gbárí wàá máa wò wípé ṣé wọ́n ti change mi ni wọ́n ò change yẹ wọ́n ti dó ayé wọ́n ti dó èkúta ayé àwọn ayé dídì máa ń dá àwọn obìnrin yẹn síta ni àwọn ló máa ń fáyìn jù ló máa ń ní ìdí jù tó bá rí wọn ò ní lè mójú kúrò nǹkan tó máa gbé sí ìdí nǹkan tó máa gbé sọ́wọ́ báwo ló ṣe lè yọ wọn kó láàárín báwo ló ṣe lè dá wọn mọ̀ how do you want to know àwọn nǹkan tá à ń sọ fún yín nìyẹn ayé tó tó àkàmàrà ìwọ táyé ò bá tí ṣe rí ló máa ń gapá mo ní mo wú ikọ́ fún odidi ọdún 4 sẹ́ẹ̀ ni mo fi wú ikọ́ nǹkan tó padà gbà mí sílẹ̀ rí òkè kó lọ́wọ́ mi I said 2 plot of land ìwọ tó bá wà ní Facebook mo ti júwe kíní fún yín ẹsẹ̀ máa ṣe èso abèrè ni nǹkan tó gbà mí sílẹ̀ lọ́wọ́ ẹ̀kọ́ ọdún 4 rè kò kí ń kó lọ́wọ́ mi láti gbà yẹn mi ò kí ń jẹ́ kó kó lọ́wọ́ mi táwọn ọmọ mi bá fẹ́ ṣe púpọ̀ yóò sì máa bù fún wọn tó bá yẹ pé èmi náà ló fẹ́ mo bò mú nìyẹn ó ti lọ iṣẹ́ ojú àlá mo ti gbà ó kì í ṣe ọ̀dọ̀ babaláwo mo ti gbà ó ojú àlá náà tó wájú iṣẹ́ yìí fún mi iṣẹ́ kékeré tó wà níbí I said 2 plot of land fún ikọ́ nìkan tí bá ṣe báyìí wọ́n máa pọ̀ ẹ̀jẹ̀ lẹ́nu ni tí wọ́n máa pọ̀ nímú èmi náà tó lè léni ìwọ tí ò bá ti máa yé ló máa fọ́n bù àwọn tí ò máa yé ló máa ń comment orí ibú ní comment section ẹ bá ṣàkíyèsí àwọn tó comment yẹn wọn kì í ní àkáǹtì gidi wọn ò ní gbórúkọ wọn síbẹ̀ torí àwọn fúnra wọn ti máa yé ẹni tó bá máa yé tó bá wà ní midst of people wọ́n máa ṣe jẹ́jẹ́ ni ẹni tó bá ń ṣe gànràngànràn wọ́n máa ń sánkú ni
torí òní mọ ibi tọ́wọ́ ti wá, òní mọ̀. Kò sí nǹkan tó dàbí pé kéèyàn ní ìfarabalẹ̀ nínú ayé, kára èèyàn balẹ̀. Tó bá débì kan, gbàgbé ọjọ́ orí ẹ, gbàgbé ipò ẹ, kí everybody. Ayé ò kí ń ṣe ènìyàn kó má rí nǹkan sọ pé ó ṣe fún wọn, wọn máa rẹ́sùn kan kà sí ẹ lẹ́sẹ̀. Tó bá ti kà sí ẹ lẹ́sẹ̀, wọ́n á sí ẹ síbàsíbò. Ìwọ ni kó má gbéra ẹ láyé lọ́wọ́. Okay? Ọlọ́run ti fún àwọn ayé láṣẹ láti dá sẹ̀ríà anybody tó bá wù wọ́n. Ìwọ ló máa wájú eré wọn, ìwọ ló máa ṣe nǹkan tí wọ́n ní ti fi rí tiẹ̀ wí, tí wọ́n ní ti fi rí tiẹ̀ sí. Tó bá fẹ́ wá wára ẹ̀, wọ́n ní ọmọ ayé ni. Mo ti fún yín ní example kan rí níbí kí tó repeat ẹ̀ lórí ẹ̀ tó pọ̀ lálẹ́ yìí. Ìdùnnú yín ni ìdùnnú tèmi. Tí gbogbo yín bá dunnú, màá ní owó. Èbí mo sọ ẹnìkan ló wò mí sùn tó fún mi 10 million yẹn. Tí gbogbo yín náà bá gbà wòsàn, táyé yín dá, ẹlòmíì lè fún mi ní 50 million níbí náà, ẹlòmíì sì lè fún mi 2 million, ẹlòmíì sì lè fún mi ní 3 million. Kò wá ra àwọn pẹ̀típẹ̀tí tí mo ń gbà ní kọ́nà tí mi wá sọ níta o. Mo ti fún yín ní example oríṣiríṣi, jẹ́ kí n tún fún yín lálẹ́ yìí. Ìjọ tí àwọn ayé bá ti ń wá ẹni tó fẹ́ bá jà tí wọ́n bá rí, wọ́n máa wé gèlè lọ́tọ̀, wọ́n máa wọ bùbá lọ́tọ̀, wọ́n á ró èrò lọ́tọ̀. Ó lè jẹ́ company ẹ̀ náà máa wá. Gbogbo training ló gbọ́dọ̀ fún àwọn ọmọ ẹsẹ̀ ẹ̀ tó bá dá company sílẹ̀. Kò sí ẹni tí ayé ò lè bá jà kan borí ẹ̀. Bóun ẹ kó ní 3 trillion lọ́n ti gbójú ẹ méjì kan, ṣé kò tán ni? Tí wọ́n bá lè pa iléeṣẹ́ ẹ̀rún, wá pa ìwọ ọ̀run. Kí ló sàwọn arábìkẹ́? Wàá fún ìwọ tó bá jẹ́ ọ̀gá iléeṣẹ́, wo gbọ́dọ̀ fún àwọn ọmọ iṣẹ́ ní training yìí. Wọ́n máa wé gèlè lọ́tọ̀, wọ́n wọ bùbá lọ́tọ̀, wọ́n á ró ìró lọ́tọ̀. Wọ́n máa dé ṣọ́ọ̀bù ẹ, wọ́n máa dé iwájú company ẹ. Á bèrè lọ́wọ́ ẹ pé èló lẹ́ ń ta gàrí. Wà ní ẹ̀ ló mọ̀ 1000 ni. A sọ fún ẹ pé ṣé kò gba 100 naira. Ayé o. Ṣé kò gba 100 naira ni? Màmá ṣe ya wèrè ni. Wọ́n ò fowó tọ́ yín ni. Á bèrè lọ́wọ́ ẹ, èmi. Má bínú o. Mi mọ̀ pé má bínú. Wọ́n nájà lọ́wọ́ yín ni. Kò gbà kó dìjà. Ẹ má bínú mọ́. Ó lọ nìyẹn. Olùgbàdì ayé látijọ́ yẹn lọ. Ẹ̀jẹ̀ Jésù kò gbé. I'm a prayer warrior ò gbé. Wo máa lulẹ̀ lọ́dún yẹn. Wàá kàn ra. Wo lè rí wípé owó ẹ̀ disappear. Nǹkan tí o expect abẹ́rẹ́ sí ṣẹlẹ̀, wàá wò pé o ò ní ṣàkíyèsí gan, wí o ò lè fúnra lọ síbẹ̀ láyé torí wàá ti gbàgbé. Ọ̀nà oríṣiríṣi náà lè gbà dé. Kò sí bí àwọn ayé ṣe fẹ́ sí déwájú ẹ lórí ẹ bá pé bó máa mọ̀ tó bá jẹ́ nítorí ẹ balẹ̀, because nǹkan tí o ò lè ṣe ló máa sọ fún ẹ. Àwọn nǹkan tó wà irritating ni wọ́n máa sọ. Tó bá jẹ́ ọmọ àgbà, ọmọ ọgbọ́n, wàá mọ̀ wípé eléyìí ó wá test, ó wá dán mi wò ni. Tí o bá tiẹ̀ ní nǹkan tó fẹ́ fún, má jẹ́ kó rí ọ̀rọ̀ kà sí ẹlẹ́sẹ̀, má jẹ́ kó rí ẹ̀sùn kà sí ẹlẹ́sẹ̀. Torí tó bá ti kó níbẹ̀ yẹn, á lọ jíṣẹ́ àti rẹ́ràn kan mú o, àti rẹ́sùn kà sí lẹ́sẹ̀ o. Ó ní mo gọ̀ ọ́ ní wọn fowó tọ́ mi, mo dẹ̀ fẹ́ kẹ́ bá mi fàyè hàn. Ó tán. Evidence, ayé gbọ́dọ̀ rí evidence kan tó bá ẹ jà. Tí wọ́n bá rí evidence, wọn ò lè jà. Problem, nǹkan tó yẹn fi lè ṣẹ́gun àjẹmọ́ nìyẹn, má ṣẹ̀ wọ́n. Tí o bá ti ṣẹ̀ wọ́n, kò sí nǹkan tó lè ṣe fún ẹ. But táàmù tó máa ṣẹ̀ wọ́n ni ò ní mọ̀. Mi ò ṣẹ̀ anybody, mi ò bá dé anybody jẹ́. Ṣùgbọ́n ọmọ kan wà ládùúgbò ẹ yẹn tí mọ́mí ẹ fẹ́ ra ṣíṣe fún. Kí ló tẹ̀ máa ń ṣe yín, ẹ ti kẹ́ mọ́ yín bàjẹ́ jù. O gbẹ́rù ẹlẹ́rù, iná jú ẹ.
ó kẹ́mọ àbí ó kọ́mọ ìbàjẹ́ kí ni tiẹ̀ ọmọ tó sọ pé ó kẹ́ ìbàjẹ́ yẹn màmá ni iná ju ẹ lọ́dún yẹn ó forí kó nìyẹn o lè ronú lọ bẹ̀ kí ni tiẹ̀ pẹ̀lú ẹni tó kọ́mọ ìbàjẹ́ wetin concern you ọmọ tó sọ pé wọ́n kẹ́ ìbàjẹ́ yẹn á wọ ẹ báyìí ọmọ mi àgbélẹ̀ jù lé ẹ ikú pa ẹ lọ́dún yẹn olùbàdí ayé tèbí ó kọ́ ọmọ ẹ bàjẹ́ ni tèbí ìwọ ni bọ́lọ́mọ tọ́mọ àbí ìwọ ni sọfọlífọ àdúgbò ìwọ ló mọ̀ rẹ sọ jù ìwọ ló fẹ́ bọ́lọ́mọ tọ́mọ ẹ ọmọ tó sọ fún yín pé wọ́n kẹ́ bàjẹ́ yẹn ìyá ẹ ni tó bá di lálẹ́ wọ́n á sọ fún pé yèyé o kí lẹ rí mú wá á ní ọmọ gbégbé kan ló máa wá dáhùn sọ̀rọ̀ mi mọ́ mi máa fẹ́ ra nǹkan fún mi mà ní tó sọ pé wọ́n kẹ́ mi bàjẹ́ ẹ bá mi ba ayé ẹ̀jẹ̀ fún mi authority ni kò sí ìkan tó lè fi wẹ̀ má jẹ́ káyé rí ẹ̀sùn kà sí ẹlẹ́sẹ̀ tó bá rí ọmọ lọ́mọ tó bá rọ̀rọ̀ ọlọ́run gbójú kó ń bẹ̀ nǹkan tó kàn ẹ́ má dà sí má sì ẹlẹ́nu gbọ̀rọ̀ it's rubbish àwọn tí mo respect jù láyé làwọn tó máa ń ṣe báyẹn ẹni tí mo bẹ̀rù jù lórí íńtánẹ́ẹ̀tì yìí òun ni bible reader gómà ẹ tó máa ṣe báyìí yẹn àwọn arábí nìyẹn bí àwọn arábí ṣe ń ṣe ló ṣe ń ṣe yẹn ẹ lè sọ̀rọ̀ 100 hours wọn ò ní sọ pó ẹ̀ẹ̀kan tó bá máa dá sí yẹn wọ́n wá ẹni tó fẹ́ dè ní o ẹ máa wo bible reader yẹn the way tó fi máa operate the way tó fi máa ń ṣe anybody bá ti pé ó ń ṣe bẹ́ẹ̀ yẹn ẹ máa kíyèsí ara fún ẹ má máa dáhùn sọ̀rọ̀ wọn tó bá ti mọ̀ wípé o ò ní nǹkan tó máa fi tẹ́lẹ̀ bí wọ́n ṣe máa operate nìyẹn ayé náà ni mo fẹ́ sílé o mo máa láì kí n máa fẹ́ àwọn àjẹ́ kí n máa dó àwọn àjẹ́ àbí oṣó àbí àwọn obìnrin alágbára mo máa láì kí n máa dó because ó lẹ́kọ̀ọ́ tó máa ń kọ́ lára wọn. tó bá mọ bó ṣe fẹ́ bá wọn operate ayé ẹ̀ máa da gan but tó bá mọ̀ wọ́n mú tó bá lọ há sí wọn lọ́wọ́ gentle ló máa fẹ́ pa á o ò ní rí lójú wọn tí babaláwo bá sọ fún wọn pé àwọn ló ń ṣe ẹ́ wàá búra fún wọn pé irọ́ ni pé wọ́n ti ṣẹ́ṣẹ́ ìyàwó mi tó jẹ́ pé ó ní bàbá respect burúkú ayé tó jẹ́ pé kò kí ń wojú mi ikú máa pa á láìpẹ́ yìí onídùúgbò tó fi máa operate láàárín àwọn màmá onídùúgbò tó máa fi máa operate láàárín wọn tó jẹ́ wípé ojú eré wọn nìkan ló máa ń rí o ò ní rí backside yẹn ṣùgbọ́n ṣé wọ́n mọ bó ṣe fẹ́ operate láàárín yẹn. ẹ̀kọ́ tí a ń kọ́ yín lálẹ́ yìí ẹ̀kọ́ tí ẹ lè rí kọ́ ní school ni ẹ lè rí kọ́ lẹ́ni wuyẹ̀ àfi ẹni tó bá wárí báwo la ṣe lè bá àwọn irú obìnrin bẹ́ẹ̀ yẹn gbé ìyẹn lèmi ò ní sọ fún yín nǹkan ẹyọkan tí mo lè fi sọ fún yín àbí tẹ bá send la universe ẹyọkan fún gbogbo universe yẹn á dó fún gbogbo àgbáyé ẹ̀yà wa kọ́ yín irú obìnrin tó bá fẹ́ wọn sílé how can you operate with them tó jẹ́ wípé wàá kàn rí pé gbogbo kan yẹn ń lọ ṣẹṣẹ ń lọ ṣẹṣẹ yẹn ságbára ẹ ò lówó ò lágbára o tó bá wọ́n ẹ mọ́lẹ̀ tó bá rí ibi gbọ́ mú ẹ sí tó bá rí ibi gbọ́ mú ẹ ká ẹ mọ́kànnà báyìí o lè bọ́ ń bẹ̀ o má ràá lù ní kókó o gbọ́dọ̀ débẹ̀ má dé ìkórìtà yẹn ibi tó ń sọ pé kó má báńdìrì ibi tó ń sọ pé kó má kọjá ẹ má kọjá ẹ bẹ̀ bó ti kọjá ibẹ̀ ó lulẹ̀ láyé àtọ̀run owó kẹlẹ̀ yẹn fi ń ṣe ayé ibi táwọn arábí yìí tẹ̀ wá burú sí láyé àtọ̀run ẹ̀yọ́ ọkùnrin ẹ ti wọ́ ga o bó o kọ̀ wọ́n sílẹ̀ o ẹsẹ̀ bẹ̀rẹ̀ problem o ti fẹ́ wọn o wá jáde lọ wọ́n ní ìyàwó ẹ ló ń ṣe ẹ́ o wá lọ kọ̀ sílẹ̀ o double problem ayé ẹ torí ohun tó sí ẹ̀yẹn òun nìkan ni solution ayé ẹ wà lọ́wọ́ ẹ solution ni kò wá tó bá lè lọ kó ṣe máa bá kú nìyẹn mo ní voice message oríṣiríṣi síbi yìí
tẹ́ bá send universe ẹyọ kan péré a máa kọ́ yín bẹ́ẹ̀ ṣe lè bá wọn lò. Tẹ́ bá dẹ̀ universe ẹ lè send small lion ẹ send 10 ó ti gbé universe kan kò lè tó universe kan bọ̀ máa manage ẹ̀ àfún yín níyẹn lọ́fẹ̀ẹ́. Tí ẹ bá dẹ̀ fẹ́ ṣe yẹn kẹ̀ kólúkà kan lọ dira níjọ ọmọlúwàbí mo ti pe nọ́mbà àwọn òjò ọmọlúwàbí fún yín lẹ́ẹ̀kan 091 1873 9878 091 1873 9878 yes small lion 10 kò káwá universe kan náà small lion 10 yẹn kò pé universe ẹyọ kan because ẹ̀kọ́ tẹ́ fẹ́ gbà yẹn ilé tó pọ̀ jù nínú àwọn ọkùnrin tó wà ní comment section yìí àjẹ́ náà fẹ́ sílé. Tàbá ń sọ̀rọ̀ nípa àjẹ́ yàtọ̀ sí àjẹ́ o gbogbo obìnrin làjẹ́ o but àjẹ́ tún yàtọ̀ sí àjẹ́. Àwọn àjẹ́ kan wà tó bá mọ̀ wọ́n mú wọ́n lè ṣe ẹ́ lóore. I need advice lórí kíni. Àjẹ́ yàtọ̀ sájẹ́. Àwọn àjẹ́ kan wà àti pé o ṣoore fún wọn àti pé o ṣe dáadáa fún wọn iṣẹ́ tó rán wọn ni pé kán bá yí ẹ jẹ́ bó ti há sí wọn lọ́wọ́ ẹ kó pa á. Iṣẹ́ táwọn wá jẹ́ nínú ayé nìyẹn pé kó má bà tènìyàn jẹ́. Irú àwọn àjẹ́ wọn ti kọ́kọ́ wá sáyé rí ọkùnrin ló bà ojú wọn jẹ́ ìbáyọ̀ kó jíjí ṣe dáadáa o ìbáyọ̀ kó ṣe bí o má bá yí ẹ jẹ́ ni contract wọn ni pé kán bá yí ẹ jẹ́. Àwọn yẹn la ń sọ lẹ́ẹ̀kan wípé o gbọ́dọ̀ gun orí ẹ̀ tó bá ti gùn wọn kó ti pa á nìyẹn. Baba please teach us ṣèbí please mo fẹ́ jẹ́ rádaràda kí ló tó lọ bẹ lecturer ní school pé kó teach ẹ. Talk about the CCC pastor. Mi ò fẹ́ máa dáhùn sí ọ̀rọ̀ àwọn ṣọ́ọ̀ṣì yẹn mọ́ owó ló bá ẹ̀mí nísìn ṣùgbọ́n màá kàn brief ẹ̀ díẹ̀ kẹ́ screen record ẹ̀ kẹ́ send ẹ̀ sí wọn kó má bàa di wípé ọba Solomoni ò dá sí rárá because abẹ́ ọba Solomoni gbogbo náà wà àti Christian àti Mùsùlùmí àti babaláwo èmi ni dáàdi gbogbo wọn whether they like it or not. Pẹ̀lú fídíò tí a wò yẹn ní ráńpẹ́ yẹn ẹ̀yin sẹ̀lẹ̀ máa ń kọjá àyè yín kì í ṣe gbogbo yín o ẹ̀yin tẹ́ lọ sílé mọ́ ni ẹ̀ tẹ́ fẹ́ lọ tí ṣọ́ọ̀ṣì ẹ̀ pa bóyá ẹ ò kàwé ni o I don't understand bóyá ẹ ò mọ òfin a ò sí ní ayé àtijọ́ we are not in the holy days ọba ìlú gan ò lè sọ pé kán lọ sílé ìlú èèyàn kan kán lọ tí ṣọ́ọ̀ṣì ẹ̀ pa àbí kán lọ tí kíní ẹ̀ pa no ẹgbẹ́ tẹ́ dá sílẹ̀ yẹn ẹ lọ bára yín sòtítọ́ ọ̀rọ̀ ẹ má bàa ránra yín lẹ́wọ̀n irúfẹ́ kéèsì yẹn ọmọ ẹjọ́ yẹn ti mú ẹjọ́ wá sí ọ̀dọ̀ ẹ̀yin alàgbà wípé ọkùnrin yìí gbálẹ̀ òun ó kọ́ ṣọ́ọ̀ṣì sí ó fòògùn gbálẹ̀ lọ́wọ́ òun kí ni ìwà àti ọkùnrin yẹn jọ papọ̀ kó ló dé kó gbálẹ̀ lọ́wọ́ ẹ̀ ọdún mélòó ló ti gbálẹ̀ náà lọ́wọ́ ẹ̀ kí ló dé lẹ́yìn ọdún 7 ló ẹsẹ̀ ń pariwo gbó gbálẹ̀ lọ́wọ́ ẹ̀. That's point 1. A ò tí lọ sí kéèsì yẹn a ò tí yanjú kéèsì a kàn brief ẹ̀ ráńpẹ́ ni ìyẹn ti lọ mi ò tí fẹ́ dáhùn sọ̀rọ̀ yẹn púpọ̀ bọ̀ kọ́kọ́rọ́ tí mo yanjú ń bẹ̀ ni wípé gẹ́gẹ́ bí mọ̀nìyàn ṣe sọ̀rọ̀ lórí fídíò yẹn kẹ́nẹ̀ kan olórí kẹ́nẹ̀ kan oníkàwá ti ṣọ́ọ̀ṣì ẹ̀ pa ó yẹ kó làgò mọ́ yín lórí ni mọ̀nìyàn jẹ́ ń tu èyí máa sáyín ládàákú wẹ́nẹ́wẹ́nẹ́ ni ìdí rèé o ṣọ́ọ̀ṣì tẹ́lẹ̀ ti pa òun ni ṣọ́ọ̀ṣì tí headquarter bá rà ní orúkọ headquarter orúkọ sẹ̀lẹ̀ lásán ló ń lò sẹ̀lẹ̀ ọmọ bó ṣe ń jẹ sẹ̀lẹ̀ ọmọ bó ṣe ń mu sẹ̀lẹ̀ ọmọ bó ṣe gẹ̀ẹ́tì ilẹ̀ sẹ̀lẹ̀ ọmọ bó ṣe gẹ̀ẹ́tì ṣọ́ọ̀ṣì ẹnìkan ṣoṣo tó lè ti ṣọ́ọ̀ṣì ẹ̀ pa òun níjọba ṣọ́ọ̀ṣì kan kò ní àṣẹ pé kán lọ ti ṣọ́ọ̀ṣì èèyàn kan pa nígbà tí sàpà náà ò fẹ́ pa yín ẹ bá yẹ kí inú bí mi ò fẹ́ máa dáhùn sí irú ọ̀rọ̀ báyìí ìwọ tó lọ comment pé kí dáhùn sọ̀rọ̀ ò fẹ́ gbè pé ni mi ò fẹ́ máa dáhùn sí irú ọ̀rọ̀ báyìí torí orí mi máa ń pariwo tí bá ti fẹ́ sọ reality ẹ ti máa tọ́sí brain mi ẹ mọ̀ pé wòlé borí mi jẹ tẹ́lẹ̀ tí bá dẹ̀ fẹ́ ń sọ̀rọ̀ I don't send anybody man
tọ́ wọ́n ní jù báyìí lọ tárí labalábí tá a wà yìí ìkànnì tẹ́ wà náà ní Yorùbá Parapọ̀ TV rẹ̀ mi lójú ẹ ti gbọ́n níjọba Solomon sọ tọ́ a ó tún pàdé lọ́jọ́ mi ìyànjọ́ rẹ ni o búburú kan kò ní ṣe yín kò ní ṣe wá ire lónìí o ire kàbìtì ó dàbọ̀. àtirẹ̀tirẹ̀ o ọmọ aláṣẹ dìde àtirẹ̀tirẹ̀ o ọmọ aláṣẹ dìde wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀ ká lè mọ bí ayé kọrí sí wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀ ká lè mọ ìgbésẹ̀ tó yẹ ká gbé ọmọ aláṣẹ. àtirẹ̀tirẹ̀ o ọmọ aláṣẹ dìde àtirẹ̀tirẹ̀ o àtirẹ̀tirẹ̀ o ọmọ aláṣẹ dìde ó wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀ wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀ ká lè mọ bí ayé kọrí sí ká lè mọ bí táyé kọrí sí wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀ ká lè mọ ìgbésẹ̀ tó yẹ ká gbé. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀.